Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ káàbọ̀ sí kíláàsì pẹ̀lú Uncle Victor. Biology ní èdè Yorùbá. Orúkọ mi ni Mr. Ilisanmi Victor Olúfisáyọ̀. Kí la fẹ́ wò lónìí? A fẹ́ wo kí ni biology. A fẹ́ wo ohun tí biology ń kọ́ wa nípa rẹ̀. Kí ni biology? Biology ni ẹ̀ka ìmọ̀ ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tí a ti ń kọ́ nípa àwọn ohun alààyè. Tá a bá sọ nípa biology ní tí biology kọ́ wa pàtó ní gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ sí àwọn ohunkóhun tí a bá ń pè ní alààyè. Fún ìdí èyí, a ó wo àwọn àmúyẹ àwọn ohun tí a pè ní alààyè, èyí tí olóyìnbó ń pè ní characteristics of living things. Kí ni àwọn àmúyẹ ohun alààyè yìí? Ìkíní ni a pè ní ìṣípòpadà, movement. Ìkejì, respiration, ìṣẹ̀mí. Ìkẹta ni a pè ní ìlànà oúnjẹ àbí oúnjẹ jíjẹ tí a pè ní nutrition. Ìkẹrin ni a pè ní ìyírapadà tí àwọn olóyìnbó ń pè ní irritability. Ìdàgbàsókè tí àwọn olóyìnbó ń pè ní growth. Yíyọ ìdọ̀tí ara tí àwọn olóyìnbó ń pè ní excretion àti ìbísí tí a ń pè ní reproduction. Ní ìṣẹ́jú péréte, a ó wo ìkọ̀ọ̀kan àwọn àmúyẹ ohun alààyè yìí. Ìkíní tí a fẹ́ wò ni a pè ní ìbísí, reproduction. Gbogbo ohun tí a bá ń pè ní alààyè máa ń bímọ, ó máa ń bí ọmọ láti lè jẹ́ pé ìran wọn kò ní parẹ́. Tá a bá rí wo àwọn ohun abẹ̀mí, àwọn ẹranko, èyí tó máa ń yé ẹyin, tí ẹyin tó máa pọmọ, èyí tó máa ń lóyún, tó máa ń bímọ, ó wà. Bẹ́ẹ̀ náà ni àwọn ewéko, àwọn igi, wọ́n á so èso yìí tó bá ti dàgbà, àwọn èso yìí tí àwọn ewéko yìí bá ti dàgbà, wọ́n á so èso yìí tó bá ti bọ́lẹ̀, wọ́n á hù. Bẹ́ẹ̀ náà láti lè jẹ́ kí ìran wọn kí ó má parẹ́. Ìmíì tí a tún fẹ́ wò ni yíyọ ìdọ̀tí ara, èyí tí àwọn olóyìnbó ń pè ní excretion. Gbogbo ohun tí ó jẹ́ alààyè ló máa ń yọ ìdọ̀tí ara. Gbogbo ohun tí ó jẹ́ alààyè ni ìdọ̀tí máa ń jáde sí lára, tí wọ́n sì ní ìlànà tí wọ́n ń gbà á yọ ìdọ̀tí ara yìí. Ohunkóhun tí kò bá lè yọ ìdọ̀tí ara rẹ̀ fúnra rẹ̀, a kò lè kà á sí alààyè. Eléyìí tó tẹ̀lé ni a pè ní ìdàgbàsókè. Gbogbo ohun tí ó bá jẹ́ alààyè ni ó máa ń dàgbà sókè. Ewéko máa ń dàgbà, ẹranko ó máa ń dàgbà, ọmọ ènìyàn pàápàá ó máa ń dàgbà. Àwọn ohun tó kéré tí a kò lè fojú rí náà máa ń ṣe kí ni o, àwọn náà máa ń dàgbà. Ìlànà oúnjẹ ni ó tẹ̀lé. Gbogbo ohun tí ó wà láyé ni ó máa ń ní bí ó ṣe máa ń ṣe oúnjẹ. Àwọn ẹranko máa ń jẹ ewéko, àwọn míì máa jẹ ẹran. Bí fún àpẹẹrẹ kìnìún máa ń jẹ ẹran tí àwọn olóyìnbó ń pè ní carnivorous animal. Àwọn màálùú wọ́n máa ń jẹ ewéko tí àwọn òyìnbó máa ń pè ní herbivorous animal. Bẹ́ẹ̀ gẹ́ ni àwọn ewéko ṣe máa ń ṣe oúnjẹ tiwọn látara oòrùn, omi àti carbon dioxide. Ní àwọn kíláàsì wa tí wọ́n bá tún máa ṣe, a ó gbé ìkọ̀ọ̀kan àwọn àmúyẹ yìí yẹ̀ wò. Ẹ jẹ́ ká tẹ̀síwájú. Èyí tó tẹ̀lé ni a pè ní ìyírapadà tí àwọn olóyìnbó ń pè ní irritability. Tí ohun tí ó wà ní agbègbè ohun alààyè bá yí padà, tí àwọn àmúyẹ tó wà ní agbègbè alààyè bá yí padà, àwọn alààyè yìí náà máa ṣe kí ni? Wọ́n máa yíra padà. Tá a bá wojú ìwòran wa, a ó rí pé ewéko tó wà lójú ìwòran wa, ìgbà tó dàgbà díẹ̀, ó tẹ̀ síbi tí iná wà. Nítorí pé ọ̀nà kan péré ni iná ti ń jáde sí, òun náà á sì tẹ̀ síbẹ̀. Tí òjò bá ń rọ̀, gbogbo ẹranko wọ́n á sá kúrò nínú òjò, nítorí pé àwọn náà ní ìmọ̀lára, wọ́n sì ṣe kí ni? Wọ́n sì yíra padà. Èyí tó tẹ̀lé ni a pè ní ìṣípòpadà. Gbogbo ohun tí ó wà láyé ni ó máa ń ṣípò padà, tí wọ́n á ń kúrò níbì kan lọ sí ibì kan. Fún àpẹẹrẹ, tá a bá gbin iṣu, bí iṣu ṣe ń dàgbà ni ó máa fà káàkiri ilẹ̀, ó máa bági dúró, á bá ewéko tó bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, á bá a dúró, nítorí pé òun náà ó ń kúrò ní ojú kan lọ sí ibì míì. Ilé tí ó tẹ̀lé ni a pè ní respiration, ìṣẹ̀mí. Gbogbo ohun alààyè ni ó máa ń mí oxygen sínú, tí wọ́n sì máa ń mí carbon dioxide jáde. Èyí ni atẹ́gùn tí ara nílò láti lè ṣe déédéé. Tí atẹ́gùn yìí bá ti wọnú, tó bá ṣe tán nínú, ara á tì í jáde, tí a pọ̀ sí
respiration náà ó tún ju báwọn lọ. Ara máa ń lo atẹ́gùn yìí láti lè tú oúnjẹ palẹ̀, láti lè sọ oúnjẹ di okun. Èyí ni a pè ní respiration. Bí ó ṣe ń ṣẹlẹ̀ lára abẹ̀mí, bẹ́ẹ̀ náà ni ó ń ṣẹlẹ̀ ní ara ewéko.